Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin ará, ọ̀dẹ̀ òdòbí. Lónìí a ó máa ṣe àgbéyẹ̀wò kinní kan tàbí ohun kan tàbí kinní ìṣe kan tí gbogbo wa fẹ́ràn láti máa ṣe. Ẹ ti mọ̀ ọ́? Mi ò gbọ́. Ẹja náà òbò bẹ́ẹ̀ ni dóbò, òun la ó máa gbéyẹ̀wò lónìí. Dóòbò. Ǹjẹ́ kí ló fà á tí ó fi jẹ́ wípé àfòmọ́ ìbẹ̀rẹ̀ dó ni à ń lò papọ̀ mọ́ òbò tí a ò wá àfòmọ́ ìbẹ̀rẹ̀ mìíràn láti lò papọ̀ mọ́ òbò? Ẹ jẹ́ á mú báyìí. Kí ni ìtumọ̀ dó? Oríṣiríṣi ìtumọ̀ ni dó ní. Ní àkọ́kọ́, dó túmọ̀ sí wípé kí ènìyàn lọ bá sí ibì kan láti ṣe iṣẹ́ láabi tàbí láti ṣe ohun kan bí ète tàbí èròǹgbà rẹ̀ láti mú ṣẹ. Tí ó bá ní mo lọ bá dé ní ọ̀nà oko, ìyẹn ni pé mo lọ dó sí ibì kan lọ́nà oko láti ṣe ìfẹ́ inú mi. Ẹ̀kejì ẹ̀wẹ̀wẹ̀, dó tún túmọ̀ sí wípé kí ènìyàn mú ibì kan kí ènìyàn sì sọ ọbẹ̀ di ibùgbé. Ṣé ẹ wá rí dó ẹ̀kẹta? Ìyẹn fẹ́ súnmọ́ odó tí a fi ń gúnyán, tí a fi ń gún ẹ̀lú, tí a fi ń gún nǹkan lóríṣiríṣi. Àwọn àgbà bọ̀ wọ́n ní ohun tí odó bá ti dé kò tún rí ọ̀run mọ́. Ṣé ẹ rí dó ẹlẹ́ẹ̀kẹta yìí? Ìyẹn fẹ́ jọ bí a bá fẹ́ ṣe àpẹẹrẹ rẹ̀. Ìyẹn ni wípé kí a máa fi ọmọ odó gún odó. Bí a ṣe ń gún yẹn, ìyẹn ni wípé à ń dó. Ìyẹn ni ó fà á odó, ohun tí a fi ń dó. Dó bí wá túmọ̀ sí gún, ohun tí a fi ń gún nǹkan. Ṣé ẹ wá rí wípé dó mẹ́tẹ̀ẹ̀ta yìí fẹ́ bára wọn jọ? Dó àkọ́kọ́, ìyẹn ni bíba sí ibì kan. Dó ẹ̀kejì, èyí ni sísọ ibì kan di ibùgbé. Dó ẹ̀kẹta, èyí ni gígún nǹkan tàbí lílo nǹkan papọ̀. Ó ti yé yín? Bẹ́ẹ̀ ni, mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí wọ́n bára wọn jọ bí a bá wò ó fínífíní. Èyí ló fà á tí a fi yan dó láàyò láti pa á pọ̀ mọ́ òbò láti fi ṣàlàyé wípé akọ àti abo ń bára wọn ṣe nǹkan pọ̀. Ó ti yé àbí òye? Dóbò, ìyẹn ni wípé ba sí etí òbò tàbí agbègbè òbò, tàbí sọ agbègbè òbò di ibùgbé, tàbí máa lu tàbí máa gún òbò. Ìyẹn ni ó di dóbò lóde òní. Dóbò, mídò, ẹ ṣé o, ẹ̀ là lọ̀rọ̀. Ìbẹ́pẹ ò ṣe é jẹ lódidi. Àwa lọmọ Oòduà bí wa o, Yorùbá ọmọ Oòduà, Yorùbá mọ Oòduà o. Yorùbá là gbé o, ọmọ Yorùbá mú gbé o. Àwa lọmọ Oòduà, àwa lọmọ Oòduà bí wa o.